sinimá ti tún tápapọ̀ rẹ̀ ní ìpínmi kọ́ ìpínmi kọ́ ojú àṣà kìí. olórí burúkú ni ìyẹn sọ mí dìgbẹ́ láàdé tẹ máa ń dọ́rọ̀ náà ìjọ tẹ bá tún fọ́ ọkàn mi nídìí tẹ kù mí nídìí ẹ máa kọ̀ nínú. ó sáré pápá yẹlẹnku rìn bébè ọ̀rọ̀ yẹlẹnku lórí àṣẹ gbádùn tó gbà kan lọ́wọ́ wọn ìpè tèmi kọ́ ẹgbẹ́ ní àfi nǹkan méje ó lè má jẹ́ kí kádàrá aburú kò ní wá lórí ni o àdántàn bàbá àdánwò tó sẹ́ni lè kú tó wọ̀ ní àrùn ìpínlẹ̀ tó mọ̀ sprite pan to fire sinimá tuntun ìpè mi kọ́ another fantastic movie from Kuma Films Company written by Prince Gbadebo Sopito produced by Prince Adekunle Martins Olumoko the producer of Ewúrẹ́ directed by PGS Banana ọgbọ́n inú ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ó máa tó jáde lórí YouTube ó bá jáde àwọn tó wò ní ẹ máa gbà pọ̀ kọjá bẹ́ẹ̀ sinimá tuntun ìpínlẹ̀ kọ́ ẹ kú ojú lọ́nà. kí òkú kú báyìí ọdún kò máa pàdé ọ̀rẹ́ mi ò pàdé ẹ̀yìn ẹ̀gbọ́n kò pàyín dé ó ìwà èrè.